Ẹ̀yin èèyàn mi, ó lágbára. Hmm. Ní Naomi o, wọ́n ní this time around pé Naomi ò wá gbà mọ́, pé nǹkan kí nǹkan tó bá máa gbà láàfin, òun la máa fún. Wọ́n ní ká Naomi ti sá kúrò lọ hospital. Ó ní káwọn nọ́ọ̀sì máa bá òun máa wo ọmọ òun. Ọmọ yẹn wọ́n ló ti ń gba treatment ju tàná lọ. Wọ́n ní treatment tí tán fún léni yìí pé ó ti ń ṣiṣẹ́. Wọ́n ti ń rí pé ó ti ń respond. Wọ́n ní wọ́n wá béèrè lọ́wọ́ Naomi pé àwọn doctor pé irú poison wo náà fún ọmọ yìí? Pé tó bá pé wọ́n ti ẹ̀ máa pé kán lọ, pé tó bá pé wọ́n ti fẹ́ lọ, kán ti ẹ̀ rí, kán lè béèrè. Bí Naomi ṣe ferege nìyẹn tó bínú pé òun lọ sí ààfin. Wọ́n ló fẹ́ lọ arrest ẹ̀. Gbogbo àwọn DSS, gbogbo àwọn DSS àti gbogbo oríṣiríṣi àwọn youth wọ́n tẹ̀lé. Wọ́n ní bọ́n ṣe dé ààfin, that is palace. Wọ́n náà dé palace, wọ́n rí èrò bíbà láàfin. Wọ́n rí èrò bíbà láàfin. Kí náà ná wọ́n láwọn obìnrin Ilé Ifẹ̀, wọ́n tú yáyá, gbogbo àdúgbò ó ti gba oríṣiríṣi kan. Pé wọ́n ní wọ́n wá olórí Tóbi, wọ́n wá wá sáàfin. Wọ́n náà rí bẹ́ẹ̀ pé wọ́n ń wá pé wọ́n ti rí, ó ti sá kúrò. Pé gbogbo wọn á jókòó bíbà pé ilé làpótí ń jókòó dèdè. Ó ti kán lọ wá olórí Tọ́pẹ́ wá o, pé wọ́n dúró dè. Wọ́n tún ṣe rí DSS, ń ṣe ní ó wá sú Naomi pé àwọn ọlọ́pàá níbo ni wọ́n mọ̀ tó lè sálọ. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní track, náà bá lọ track rí ní ilé family house wọn, wọ́n rí bẹ́ẹ̀. Wọ́n náà ní family house. Ó dàbí pé wọ́n ní ìyá ẹ̀ kíní ló ń gbé. Ibẹ̀ wọ́n ní Ilé Ifẹ̀ ni ìyá ẹ̀ ń gbé ní, ó dàbí pé wọ́n base sí Ilé Ifẹ̀. Wọ́n náà dé bẹ́ẹ̀ pé wọ́n bá ń bẹ ní family house wọn. Wọ́n ṣe handcuff Tọ́pẹ́ nìyẹn o. Wọ́n náà handcuff Tèmítọ́pẹ́. Wọ́n ti gbé lọ. Pé nǹkan tí kò lọ confess ibi tí nǹkan tó fún ọmọ yẹn jẹ. Ibi tó ti rí poison tó fún ọmọ yẹn. Ìtumọ̀ poison tó fún, kán lè mọ̀. Wọ́n náà ti mọ̀. Àtó wá jẹ́ ìyẹn náà, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Wọ́n tún ní ọmọ pé wọ́n ti ń pé treatment tán fún pé ó ti ń respond. Wọ́n ní nǹkan tí Naomi ṣe sọ pé òun máa pé kábíyèsí sọ fún wípé kó má tí ì ṣe yẹn, pé kó má tí. Wọ́n ní ó sọ fún kábíyèsí pé kábíyèsí ò bá bẹ̀ mí láti ní di ọdún tó di millions of years pé òun ò ní gbà fún ẹ. Tóun bá lọ, òun nìkan máa take action lọ́wọ́ ara òun. Ó ní ìdá tí kábíyèsí ó ní kó dúró, kó ní sùúrù pé kí ni, pé èèyàn fẹ́ pa ọmọ òun. Èèyàn fẹ́ pa ọmọ òun, wọ́n pa òun ò kú. Ọmọ ò kú kó náà tún lọ. Wọ́n tún fẹ́ lọ. Eléyìí, ó máa fi gbogbo wọn jófin. Ó máa fi ti Tèmítọ́pẹ́ yìí, ó máa fi jófin. Wọ́n ní wọ́n ti mú Tọ́pẹ́ o. Àwọn obìnrin Ilé Ifẹ̀ wọ́n yìí ń dúró dè ní ààfin. Ẹ mọ̀ pé tó dá nìyẹn. Ṣé ẹ mọ̀ pé Naomi ó kàn quiet nínú Jésù pé torí Jésù ti ṣe rọ̀, ó tiẹ̀ ti nature ẹ̀ nìyẹn. Òun náà Ọlọ́run ṣe èèyàn fẹ́ pé ìwọ ni kó wá ṣiṣẹ́ fún mi. Torí òun mọ̀ pé ó máa jèrè lára Naomi dáadáa. Naomi dẹ̀ máa jèrè ọkàn fún. Ìṣe Naomi máa ń wun àwọn èèyàn láti wá sọ́dọ̀ Ọlọ́run, láti sìn Ọlọ́run. Nǹkan tí Ọlọ́run ṣe ń ṣẹ́gun fún ni tó ń dẹ̀ ń gbà fún. Ọlọ́run á wá wò pé kí ògo Sátánì kó búyọ lára ọmọ tòun. Pé ṣé ẹ mọ̀ pé Ọlọ́run sọ pé òun ò lè bá èèyàn share glory. No one can share my glory with me. He will never share your glory with anybody. Almighty God, that is your bẹ́ẹ̀ ni. Kò lè share glory ẹ̀ pẹ̀lú anybody, not to talk of Sátánì.
Ó dẹ̀ wọ̀. Wọ́n ní ọmọ yẹn pé ó di dandan. Jésù gbọ́dọ̀ dìde nínú àánú ẹ̀. Iṣẹ́ ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀. Devil is a liar. Kò lè rí nǹkan kan ṣe fún ọmọ yẹn lágbára ẹ̀jẹ̀ Jésù Kristi. Dr. Jesus ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àdúrà ìyanu. Ẹ rí pé ìyanu lọ́lọ́run. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi, ní bá ní, ẹni bá ní wọ́n ti handcuff ẹ̀, wọ́n ti gbé lọ. Ìyẹn wọ́n ní Naomi wá sọ pé this time around pé kò sí nǹkan tó ń bọ̀ lókè yìí tí ilé ò gbà. Wọ́n ti kọ lágbára, wọ́n ti fún ní gbogbo agbára. Wọ́n ti kọ lóró. Àsìkò tí Ọlọ́run fẹ́ jà láàfin nìyẹn. Àsìkò tí Ọlọ́run fẹ́ láàárín ààfin yẹn kọjá nìyẹn. Ó máa fi iná láàárín ààfin yẹn kọjá. Gẹ́gẹ́ bí àdúrà wa pé kí Ọlọ́run kó fi iná láàárín yẹn kọjá, àárín ààfin. Ó fi la ààfin kọjá. Bẹ́ẹ̀ ni o. Ṣé ọmọ yẹn á yè? Ọmọ yẹn á rí ìwòsàn? Ọmọ yẹn máa yege nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run ìyanu, nípa oore-ọ̀fẹ́ Jésù Kristi. Dr. Jesus wà lẹ́nu iṣẹ́ o. Ẹ pé Dr. Jesus. Ẹ pé ó ní ẹ ké pè mí, èmi yóò dá yín lóhùn. Ẹ wá kiri, èmi yóò sì rí. Ó ní kí ẹ kanlẹ̀kùn pé òun yóò ṣílẹ̀kùn fún wa. Bẹ́ẹ̀ ni. Ó ní ká ké pé òun ò fi ohun ńlá àti alágbára rẹ̀ fi dá wa. Táwa kò mọ̀, òun ò fi dá wa lóhùn. To God be that glory. Glory, 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 glory be to God on the highest. Testimony lọ̀rọ̀ yìí máa jẹ́ o. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Wọ́n ti kàn fi àwọn kí gbogbo wọn. Eléyìí, kábíyèsí, kábíyèsí, kábíyèsí. Ẹ gbọ́dọ̀ lé àwọn ọkùnrin yẹn kúrò láàfin. Àwọn èṣù láàlú. Àwọn èṣù. Wọ́n láwọn obìnrin yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Páwọn bínú sí kábíyèsí. Àwọn obìnrin Ilé Ifẹ̀. Wọ́n láwọn bínú sí kábíyèsí. Wọ́n náà sọ gbàbẹ ọ̀rọ̀ sílẹ̀ lẹ́nu. Wọ́n sọ pé kábíyèsí, àwọn bínú sí yín. Àwọn bínú sí kábíyèsí. Kábíyèsí lọ kó obìnrin 6 wọlé lẹ́ẹ̀kan. Àṣà jẹ́ láwọn mẹ́fẹ̀ẹ̀fà. Kábíyèsí ò béèrè kó tó lọ fẹ́ yàwó. Àtìgbà tó ti kó àwọn obìnrin 6 yẹn sínú ààfin ni ààfin ti dàrú. Ní ẹyẹ òun ké bí ẹyẹ mọ́ ní pálásì. Ní ìlú òrojú ní ìlú òráyè. Pé gbogbo ẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní dàrú. Wọ́n náà bínú, wọ́n pariwo, wọ́n bara jẹ́. Wọ́n náà riot. Wọ́n láwọn obìnrin yẹn contest lénìí kì í ṣe kékeré. Wọ́n contest lénìí kì í ṣe kékeré. Wọ́n ní tẹ bá rí ibi tí àwọn obìnrin yẹn fi ẹsẹ̀ rìn tó ń pariwo. Ààfin pé kábíyèsí ló fa gbogbo eléyìí. Wọ́n ní kábíyèsí ò try rárá. Pé kábíyèsí ló fa gbogbo eléyìí. Pé àwọn ń bínú gidi gan. Àwọn ń bínú sí kábíyèsí gidi gan. Wọ́n ròyìn íńtánẹ́ẹ̀tì. Wọ́n sọ gbàbẹ. So we thank God pé ìyanu ti ń ṣẹlẹ̀. Ìyanu á túbọ̀ ṣẹlẹ̀. Ààfin ti fẹ́ rójútu àti ààfin ti fẹ́ ráyè. Lágbára ẹ̀jẹ̀ Jésù tógo bá jẹ́ tọlọ́run lókè. Ààfin yẹn máa rójú, ààfin yẹn máa ráyè. Naomi, òun ló máa ṣògo. Adé orí ẹ̀ yẹn lágbára Kristi. Adé ládéyè. Adé ládéyègè. Ẹnìkan náà ló ń kó bá. Wọ́n lé ẹnìkan ló ń bọ orúkọ ìlú jẹ́. Wọ́n ní ẹrú kan ló máa ń mú ni bùgbà ẹrú. Ṣé rí èyí tí Tọ́pẹ́ ṣe yìí? Express wait and get. Express ni ọ̀nà ti là porogodo. Kábíyèsí máa sọ pé òun ò ní ṣerú ẹ̀ mọ́. Kó yá tètè bẹ̀rẹ̀ sí ní máa fi ahọ́n ẹ̀ máa ka eyín ẹ̀. Gbogbo ayé ti rí sí wọn. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ayọ̀ lẹ máa rí. Àní gbòòrò ìbànújẹ́ ní agbára Kristi Jésù Olúwa wa. Ẹ ṣé gan. Ẹ kú ìrànlọ́wọ́ wa. Ẹ kú ìrànlọ́wọ́ Naomi. Ẹ ṣé o. Ojú ò ní tì wá o. Jésù Olúwa wa. Àmín. Ẹ bá mi share, kí ẹ bá mi like. Kí ẹ bá mi fi tó kù sí comment section. Ààbò Ọlọ́run, àánú Ọlọ́run yóò máa tún ti yín ṣe. Ṣé rí ìka tẹ fi ń tẹ gbogbo like and share yẹn? Ẹ ní fi ọwọ́ yẹn, ẹ ní fi gbọ́mọ sí. Ọwọ́ yẹn ò ní rọ. Àkàndùn ò ní wọ ọwọ́ yẹn.
Bẹ́ẹ̀ ni, ọwọ́ yẹn máa fi gbére ṣe títí ọjọ́ ayé yín. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Bye.